Ẹ kú ilé gbogbo ará ilé, ẹ káàbọ̀ gbogbo èrò ọ̀nà. Mo kí gbogbo ọmọ ládéládé pátápátá. Mo kí gbogbo ọmọ Yorùbá àtàtà. Mo kí ọkùnrin, mo kí obìnrin. Mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀yin ìyá wa. Mo kí gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n wa lọ́kùnrin àti lóbìnrin. Mo kí gbogbo ọmọ Yorùbá àtàtà pátápátá nílé lóko àti gbogbo ibi tá a bá wà lágbàńlá ayé. Mo kí wa pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tá a bá wà. Èmi náà ni Funwa TV. Ká kíra wa pé a kú ọjọ́ mẹ́ta. Mo dé lónìí o pẹ̀lú àṣẹ Elédùmarè. Mo dé lónìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba tó láyé. Kí la mú wá fún wa lénìí? Nǹkan tá a mú wá fún wa lénìí, òun náà ni nípa nǹkan tó ń jà ràìnràìn ní ilẹ̀ Yorùbá, ilẹ̀ Ìgbò, ilẹ̀ wọn Haúsá tó ti di ti Fúlàní lénìí, ní Nàìjíríà lápapọ̀, àti àwọn kan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Áfíríkà, nílẹ̀ àwa adúláwọ̀. Gbogbo ẹ̀yin àgbààgbà, ẹ̀yin Yorùbá, gbogbo ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyèlóyè, ẹ̀yin ọ̀tọ̀kùnlú, gbogbo ọmọ Yorùbá láàyè wa gbogbo ibi tá a bá wà. Yorùbá náà ló sọ pé ọ̀rọ̀ sùnùkùn, ojú sùnùkùn la fi ń wò ó. Ẹ jọ̀ọ́, tẹ́ bá ń gbọ́ ètò mi yìí, gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́, àti gbogbo ẹ̀yin tèmi pátápátá nínú Yorùbá nation, Yorùbá struggle, ẹ bá mi share program yìí, ẹ jẹ́ kó débi tó yẹ kó dé, ẹ bá mi share ẹ jẹ́ kó rìn, nítorí pé ọmọdé gbọ́n, àgbà gbọ́n, òun la fi ṣẹ̀dálẹ̀ Ifẹ̀. Gbogbo èyí táwọn àgbààgbà wa ń ṣe, ọlọ́gbọ́n ni wọ́n, olóye ni wọ́n, onílàákàyè ni wọ́n. Gbogbo ọmọ Yorùbá tá a bá wá bí nílé ọgbọ́n, tó dàgbà sínú ìmọ̀, dandan ni kó lóye, dandan ni kó ní àgbékalẹ̀ ọ̀rọ̀. Ohun tá a máa fi mọ ọmọ ọkọ Yorùbá yàtọ̀ sọ́mọ àlè nìyí. Ọmọ àlè Yorùbá, òun ló máa sọ̀rọ̀ ṣàkàṣàkà. Ọmọ àlè Yorùbá ní nǹkan ó máa bàjẹ́, tí ó tún ní bó ṣe ń bàjẹ́ yẹn gan ló dáa, ẹ jẹ́ kó bàjẹ́ dáadáa. Ọmọ àlè Yorùbá, òun ni àwa ọmọ Yorùbá àtàtà ó máa pariwo pé ẹ jẹ́ kí ìran Yorùbá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, ká lè mójútó ilẹ̀ wa, ìran wa, èdè wa, àṣà wa, kó má parẹ́. Gẹ́gẹ́ bí orúkọ tí ọmọ Yorùbá tí à ń pera wa, pé àwa ni ìmọ́lẹ̀ àti ògo gbogbo adúláwọ̀. Kí ògo yìí kó lè wá sí ìmúṣẹ, kí ọmọ Yorùbá, ògo tá a ti ní, kò ń ṣe pé a ṣẹ̀fẹ̀ wá ògo. Ìran Yorùbá ti ní ògo, ká lè rí ògo yìí lò, ká dẹ̀ lè fi ṣe àǹfààní fún gbogbo ilẹ̀ adúláwọ̀ pátápátá tá a mọ̀ sí Áfíríkà. Báwo la ṣe fẹ́ rí ògo wa lò? Báwo ni àwọn ilẹ̀ adúláwọ̀ tó kù ṣe fẹ́ jàǹfààní nínú ògo ìran Yorùbá àtàtà? Èyí là ń pariwo tá a fi sọ pé ẹ jẹ́ kí ìran Yorùbá dá dúró, nítorí pé àwọn tí wọ́n pín wa mọ́ yìí, àwọn afẹ̀míṣòfò, àwọn tí ò fálù kankan, tí wọn ò mọ nǹkankan, tó jẹ́ pé ọjọ́ ayé tiwọn àfikán pa, àfikán ba nǹkan jẹ́. Àṣà wa yàtọ̀ síra wọn, èdè wa yàtọ̀ síra wọn, ìjọmọlúàbí wa yàtọ̀ síra wọn, la fi ní ká dá dúró. Nínú àwọn ọmọ Yorùbá kan, wọn ò gbà sí wa lẹ́nu pé kí ìran Yorùbá dá dúró, ká ní orílẹ̀-èdè wa. Nínú gbogbo àwọn tí ò gbà yìí, kò kí ń ṣe gbogbo wọn lọ́mọ àlè.
àwọn kan wà nú àwọn tí yóò gbà pé ká dá dúró tó jẹ́ pé òye tó wà ń bẹ̀ ni òye wọn, àfi ká láyé wọn. Ìdí tá a ṣe máa dá dúró àtàǹfààní tó wà nú ká dá dúró kò yé wọn ni wọ́n nídìí àlàyé. Tírú wọn bá gbọ́ àlàyé tó bá yé wọn tán dáadáa, àwọn náà fara mọ́ pé yes, kí ìran Yorùbá dá dúró òun gangan ló lè ṣe wá láǹfààní. Ẹ wá ra wọn gúrùpù kejì tí wọ́n gbà kí ìran Yorùbá dá dúró, kò ń ṣòye ni kò yé wọn, òye yé wọn, wọ́n mọ̀ àǹfààní tó wà ń bẹ̀, wọ́n mọ̀ lọsíwájú tó wà ń bẹ̀, wọ́n mọ̀ gbéga tó wà ń bẹ̀ fún ilẹ̀ Yorùbá, fún ìran Yorùbá, fún ọmọ Yorùbá, fún àṣà Yorùbá, fún èdè Yorùbá. Ṣùgbọ́n tí wọ́n fi ń ṣe alátakò òun ni pé ọmọ àlè pọ́nbélé ilẹ̀ Yorùbá ni wọ́n, ọmọ àlè tó wà nínú ọmọ ọkọ ni wọ́n, ọmọ àlè pọ́nbélé ilẹ̀ Yorùbá ni wọ́n. Kí náà fi jọ́ máa lè látàrí ìjẹkújẹ tó ń jẹ náà ṣe wò pé ń táwọn ń jẹ yẹn ó tẹ́ àwọn lọ́rùn ju pé kí ó ṣe àǹfààní fún gbogbo ọmọ Yorùbá lọ. Ọ̀nà ìrú táwọn ń gbà rówó yẹn ó tẹ́ àwọn lọ́rùn ju pé kí ọmọ Yorùbá bọ́ lóko ẹrú lọ. Gbogbo ẹni tó bá ti ń wo ohun tó ń jẹ torí ohun tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ lénìí tó ní kó má bọ́, tó lẹ́ni tí a bá lè jẹ nínú ọmọ Yorùbá kó jẹ. Ìran Yorùbá ò bá àmá ga, ìran Yorùbá ò bá àmá gòkè, ìran Yorùbá ò bá àmá gbòmìnira, àṣà àti èdè Yorùbá ò bá parẹ́, kò kan òun. Níwọ̀nba tóun bá ti ń rí nǹkan tóun jẹ nínú mọ̀dàrú yẹn tóun rí jẹ, ẹ ti mọ̀ pé ọmọ àlè pọ́nbélé ilẹ̀ Yorùbá tó fi orúkọ Yorùbá bojú nítorí pé ọmọ àlè nírú wọn. Látàná tá a ti ń pariwo Yorùbá nation, orí Yorùbá nation lèmi wà. Lọ́wọ́lọ́wọ́ lónìí táwa kan pariwo Yorùbá nation, orí Yorùbá nation lèmi wà. Lọ́la tí ò tí ì dé tá a bá ń sọ̀rọ̀ Yorùbá nation, orí Yorùbá nation ni èmi Fúnwá TV máa wà pẹ̀lú àṣẹ ti Ọlọ́run. Nítorí pé ìran Yorùbá jẹ mí lógún, èdè Yorùbá jẹ mí lógún, àṣà Yorùbá jẹ mí lógún, ìlọsíwájú àti ìgbéga ilẹ̀ Yorùbá jẹ mí lógún, ìgbáyé ìrọ̀rùn fún gbogbo ọmọ Yorùbá ló jẹ mí lógún. Now, ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi pín kó rìn dáadáa, ẹ bá mi share ẹ bá mi share program yìí kó rìn dáadáa, kó débi tó yẹ kó dé. Tí program yìí tó bá lè kan Mr. Ṣèyí Tinubu, ọmọ Tinubu, tó bá lè kàn lára, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó kàn lára, ẹ jẹ́ kó gbọ́. Tí program yìí tó bá lè kan Tinubu fúnra ẹ̀, Bọ́lá Ahmed Tinubu lára, ẹ jẹ́ kó kàn wọ́n lára, ẹ jẹ́ kó gbọ́. President Bọ́lá Ahmed Tinubu, ìran Yorùbá ni yín, ọmọ Yorùbá ni yín, èdè Yorùbá lẹ̀ ń sọ. Ilẹ̀ Yorùbá lẹ ti jẹ, lẹ ti mu, lẹ ti dàgbà. Ẹ má bínú ẹ̀yin àgbààgbà, nítorí pé ẹ kò fi ọ̀rọ̀ yìí sí mi lẹ́nu, ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ jègò rẹ̀ ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́. Ẹ jègò rẹ̀ gbogbo ẹ̀yin àgbà tẹ́ bá ń gbọ́, nítorí kí nǹkan lè dáni. Ẹ má bínú. Bọ́lá Ahmed Tinubu, aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ilẹ̀ Yorùbá tẹ́ ẹ ti jẹ, tán bí yín sí, tán forí yín sọlẹ̀ sí, tẹ́ ẹ jọmọ Yorùbá, tẹ́ ẹ ti jẹ, tẹ́ ẹ ti mu, tẹ́ ẹ ti gbáyé ṣe rere. Ṣẹ́yìn ò mọ̀ pé ẹ gbórí ilẹ̀ ẹ jẹku ni, ẹ gbórí ilẹ̀ ẹ jẹjà. Àṣẹ ń bẹ lọ́wọ́ ilẹ̀ tá a jọ mu. Orí ilẹ̀ Yorùbá tán bí yín sí, tán forí yín sọlẹ̀ sí, tó jẹ́ pé nǹkan àkọ́kọ́ tó kàn yín lẹ́nu, omi tán máa ń kán sí ọmọdé lẹ́nu nígbà tá a bá ṣẹ̀ bí ọmọ ìkókó, omi ilẹ̀ Yorùbá náà kán sí yín lẹ́nu. Oúnjẹ àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ jẹ, oúnjẹ ilẹ̀ Yorùbá náà fi sí yín lẹ́nu. Ọyàn tẹ́ ẹ mú, ọyàn Yorùbá náà fi sí yín lẹ́nu, torí ìyá tó fi ọyàn sí yín lẹ́nu, oúnjẹ Yorùbá ló jẹ, omi Yorùbá ló mu, tẹ́yìn fi mu ọyàn náà láyà ẹ̀. Pọ́mọ ó kọ́kọ́ máa jókòó láyé Bọ́lá Ahmed Tinubu, orí ilẹ̀ Yorùbá lẹ kọ́kọ́ jókòó sí. Pọ́mọ ó máa rákòrò orí ilẹ̀ Yorùbá
lẹ́ti rákòrò pọ́mọ ó mọ rìn orí ilẹ̀ Yorùbá òun lẹ́ti kọ́kọ́ gbé gbèsè àkọ́kọ́ bẹ́ẹ̀ kọ́kọ́ rìn ní ayé yín tẹ́ wá. Ẹ ti gbórí ilẹ̀ ẹ jẹ, ẹ gbórí ilẹ̀ ẹ mu, àṣẹ ń bẹ lọ́wọ́ ilẹ̀ tí gbogbo orú yín àti káàkiri bẹ́ẹ̀ tẹ́jọ́ ọmọ Yorùbá tí gbogbo yín ti di lẹ́ẹ̀kan lénìí nínú ilẹ̀ Yorùbá àti ní Nàìjíríà àti lágbàáyé. Tẹ́ bá wá takú tẹ́ nílẹ̀ Yorùbá ò ní gbòmìnira nítorí àǹfààní tẹ́yìn ń rí nínú Nàìjíríà. Tẹ́ ní kí ìyà máa jẹ ìran Yorùbá, tẹ́ ní kébi máa pa ìran Yorùbá, tẹ́ ní kí àṣà Yorùbá parun, tẹ́ ní kí èdè Yorùbá kó má rẹ̀ wà recognize ní wọ́ọ̀dù mọ́. Ẹ ṣèrántí o pé lórí ilẹ̀ Yorùbá lẹ ti jẹ lẹ ti mu, ẹ ti gbórí ilẹ̀ Yorùbá jẹ, ẹ gbórí ilẹ̀ Yorùbá mu, àṣẹ ń bẹ lọ́wọ́ ilẹ̀. Yorùbá sì ní ọ̀dàdà má dà mí torí ẹni tó bá dalẹ̀ ń balẹ̀ lọ ni. Gbogbo ohun tẹ́ ń ṣe against ilẹ̀ Yorùbá yìí ẹ ń dalẹ̀ ilẹ̀ Yorùbá ni. Gbogbo ẹni tó bá dẹ̀ dalẹ̀ yóò balẹ̀ lọ ni. Gbogbo ẹni tó bá ṣe ń tẹ́nìkan ò ṣe rí dandan ni kójú ẹ̀rí ń tẹ́nìkan ò rí rí. Ẹ ń fojú alálẹ̀ ilẹ̀ Yorùbá ẹ fi ń rí rédèrèdè, ẹ fi ń rí rẹ́dẹ̀rẹ́dẹ́, ẹ ń tẹ̀lẹ̀ bàṣubàṣu, ẹ ń ṣe bó ṣe wù yín. Ẹ sọra yín di awáyé má kú mọ́, ẹ sọra yín di awáyé má lọ. Nígbà tá à ń pariwo Yorùbá nation, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àwọn ìgbìmọ̀ kan nínú Yorùbá nation wọ́n ti wá báyìí, a ti báyìí sọ̀rọ̀ nígbà náà pé ọmọ olódò dẹ a mọ̀ pé ẹ ní ambition láti di president. Ẹ ṣàánú ìran Yorùbá, ẹ ṣàánú ìran Yorùbá gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe tó. Ẹ lówó, ẹ lọ́lá, ẹ lókìkí, ẹ gbajúmọ̀, ẹ ní influence káàkiri àgbáyé. A ní kẹ́ ẹ ran ìran Yorùbá lọ́wọ́. Ẹ jẹ́ kí ìran Yorùbá kó gba òmìnira kúrò nínú orílẹ̀-èdè Nàìjíríà. In fact, gẹ́gẹ́ bí presidential ambition tẹ́ ẹ ní, ó tẹ́ wa lọ́rùn gẹ́gẹ́ bí ọgbọ́n òun òye àti nípa òṣèlú tẹ́ ẹ mọ̀ láti wá jẹ́ president àkọ́kọ́ nígbà tá a bá gba orílẹ̀-èdè Yorùbá, kí ògo Yorùbá lè tàn, kí èdè Yorùbá kó lè káàkiri àgbáńláyé, kí àṣà Yorùbá, ìran Yorùbá kó má parẹ́. Ògo tó jẹ́ tọmọ Yorùbá kárí lò ká lè fi ṣàǹfààní fún gbogbo ilẹ̀ adúláwọ̀. Bọ́lá Ahmed Tinubu, ẹ gbọ́ ni ṣùgbọ́n ẹ gbà. Rẹ́kọ̀dù tẹ́ ń lé, ẹ fẹ́ lé rẹ́kọ̀dù pé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin náà fẹ́ korúkọ yín wà nú àwọn tó máa sọ pé ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà, pírẹsidẹ́ǹtì orílẹ̀‐èdè Nàìjíríà ń tẹ́ lé nìyẹn. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, kò ń ṣe pé ẹ ní àjẹ́ndà kankan tó wà solid fún orílẹ̀‐èdè Nàìjíríà bí kò ṣe pé orúkọ history lẹ́lí lọ síbẹ̀. Bọ́lá Ahmed Tinubu ń lẹ̀ tẹ̀ní tó mọ́. Ọlọ́run á gùn yín lẹ́mìí o, ẹ dàgbà jù bẹ́ẹ̀ lọ o. Ṣùgbọ́n tọ́lọ́run bá pa yín lénìí, orúkọ yín ti wà nù president Nàìjíríà, ẹ̀yin náà ti ní history tẹ́ ẹ fẹ́ lé, tẹ́ ẹ fẹ́ make, ẹ ti make ẹ̀. Gẹ́gẹ́ báwa ṣe mọ̀ pé ẹ̀ ní àjẹ́ndà gidi kan fún Nàìjíríà ọ̀hún. Ṣé bóun lẹ ti débẹ̀ yìí? Gbogbo nǹkan tí àwọn èèyàn ń pariwo pé ó ń le nígbà tẹ́ ẹ débẹ̀, ó tún wá túbọ̀ lé times 3 ni. Bí Buhari ṣe bàjẹ́ tó, bí Buhari ṣe da gbogbo ẹ̀rú tó nígbà tẹ́yìn débẹ̀, ìnira yẹn ó tún wá times 3 nǹkan tí Buhari gan filẹ̀. Abájọ tí president Buhari fi sọ pé, Muhammadu Buhari fi sọ pé gbà tóun bá kúrò ńbẹ̀ tán, Nàìjíríà máa mọ iye òun bóyá òun ṣe dáadáa àbí ò ṣe dáadáa. Bẹ̀tẹ̀ mi ń sọ categorically, president Muhammadu Buhari lóòótọ́ ló tún le sí o, ṣùgbọ́n ò ṣe dáadáa. Ìgbà ò rọ Nàìjíríà lọ́rùn, ayé ìgbà ò da rárá. Ẹni tó bá wò ó tó bá sọ pé ayé ìgbà Buhari tún fẹ́ sàn jẹ́lé yìí lọ o, aláìmọ̀kan nìyí.
nítorí báyé gba Buhari kò sàn kò dá kò dùn rárá. ṣùgbọ́n gbà tí Bọ́lá Ahmed Tinubu débẹ̀ kàkà kóhun tún dẹ̀ kó lo agbára ẹ̀ láti dẹ̀ díẹ̀ ó tún fayé ní gbogbo ọmọ Yorùbá àtọmọ Nàìjíríà lára times 3 of it ni. Muhammadu Buhari ayé ò ní ṣàdúà fún ẹ torí gbà ò rọ̀ wá lọ́rùn. Bọ́lá Tinubu ayé ò ṣàdúà fún yín o, inú ayé ò dùn sí yín o, bẹ́ẹ̀ lórí ìnira tí gbogbo ọmọ Yorùbá àti Nàìjíríà ń rí lásìkò yìí ẹ wá mọ̀ tẹ́ fẹ́ ṣe mọ́ bí nǹkan ṣe máa dẹ̀, ẹ mọ̀ tẹ́ fẹ́ ṣe mọ́ bí nǹkan ṣe máa di rọrùn. ẹ wá wò pé next thing òun ni pé kẹ́ ẹ dá sọ̀rọ̀ tó ń lọ ní Áfíríkà wọ́n gbàjọba ní Niger. ẹ̀yin tínú ilé yín ò tí tò, ẹ̀yin tẹ́ tí rí country yín ṣe tẹ́ rí tò, tí ebi ń pa everybody, tí ìyàn ti mú nínú Nàìjíríà, irú ẹ̀yin yẹn ló yẹ kó pè mọ́ overthrow bí kan ẹ wá dá sí tó yẹ kẹ́ dáhùn. ẹ̀yin tó yẹ kẹ́ parí lọ sí ECOWAS bẹ́ẹ̀ ṣe jẹ́ chairman ECOWAS kẹ́ pariwo lọ síbẹ̀ kẹ́ sọ fún gbogbo àwọn ECOWAS member pé tọ̀ country yín tó ń pè Nàìjíríà ó mà dàrú, help wo ló lè ṣe fún yín tó lè ṣe fún Nàìjíríà torí Nàìjíríà fúnra rẹ̀ nídìí help lọ́wọ́ yìí. ẹ̀yin fúnra yín tẹ́ nídìí help, ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ lọ help country kan, ẹ rí pé ẹ mọ nǹkan tó kàn lọ́rọ̀ yín aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ mọ nǹkan tó kàn lọ́rọ̀ yín, ẹ̀yin tí ilé yín ń jò tẹ́ ẹ rí dí ẹ wá lọ fẹ́ lọ dìbì kan, ẹ̀yin lẹ fẹ́ lọ dìbì kan. kí n tó máa bọ́rọ̀ bọ̀ ẹ má bínú gbogbo ọmọ Yorùbá àtàtà, gbogbo ọmọ Yorùbá tòótọ́ bó ṣe ká mi lára ni, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe mi, gẹ́gẹ́ bí àṣà mi pé mo pọ́n ìran mi lé, mo pọ́n èdè mi lé, mo pọ́n àṣà mi lé. ẹ jẹ́ kí n kọ́kọ́ fún wa ní Yorùbá national item kí a gbọ́ nítorí pé ó ṣe pàtàkì, ó ṣe kókó. mò ń bọ̀. Ladies and gentlemen, the national anthem of the newly formed Ududuwa Nation. èmi ni ìmọ́lẹ̀ àti ògo adúláwọ̀, ìwọ ni ìmọ́lẹ̀ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo ògo adúláwọ̀, gbogbo ọmọ Yorùbá àwa ni ìmọ́lẹ̀ àti ògo adúláwọ̀. bí mo ṣe ń bá bọ̀, President Bọ́lá Ahmed Tinubu wọ́n ní wọ́n gbàjọba ní Niger, ẹ̀yin ECOWAS kóra yín jọ ẹ̀ ń fún wọn ní 7 days ultimatum. 7 days ultimatum wọ́n ti expire. ẹ ti kó àwọn sójà lọ sí bọ́dà Niger fúnra ẹ̀ ó ti ní kò sí any dialogue. Niger new head of state, Niger new head of state Abdulrahman Tisiani
ó ní kò sí dialogue kankan, àwọn ti gbàjọba, àwọn ti gbà á nítorí pé gbogbo ọmọ Niger mọ nǹkan tí wọ́n ń jà fún, tó mú gbogbo ọmọ citizen Niger masses tán fi jáde tán túyáyá tán ní kí country kankan má dá sí ọ̀rọ̀ country àwọn. President àwọn tó overthrow, the new military guy tó overthrow, wọ́n ní kẹ́ filẹ̀ fáwọn nítorí pé iṣẹ́ kan ò kí ń ṣàdédé ṣẹ́ tí ò bá sì ṣẹ́ kan. Nǹkan tó ṣẹlẹ̀ tó dé ló ní kárí òun lọ́rọ̀ Niger Republic. Kí làwọn aráàlú ń fáìtì fún? Kí làwọn sójà tó gbàjọba ń fáìtì fún? Wọ́n ń fáìtì fún pé ọrọ̀ àlùmọ́nì àwọn, resources àwọn tó yẹ káwọn máa maintain, tó yẹ kí gbogbo aráàlú máa benefit, pé níṣe lẹ́ ń sáyìn ẹ̀ fún àwọn France tó colonize àwọn, tó ń kó gbogbo resources àwọn lọ nígbà tí ìyà ń jẹ àwọn aráàlú. President tí wọ́n gba ìjọba lọ́wọ́ ẹ̀, President Mahmoud Bazoum tó gba ìjọba lọ́wọ́ ẹ̀, ó tún sign another contract pẹ̀lú France lọ́wọ́ láti wá máa extort àwọn resources wọn kan. Àwọn people yìí dẹ̀ pé wọ́n bá sọ̀rọ̀ pé ọ̀gá, no be so. Àwọn táwọn jẹ́ military gan suffer, àwọn masses aráàlú suffer. A little resources tó yẹ táwọn ní tó yẹ káwọn máa fi manage country àwọn, kára lè ro àwọn èèyàn. Òun làwọn people tó colonize àwọn yìí no extort tí wọ́n ń kó lọ one after the other. Nígbà tí ó gbọ́, wọ́n dẹ̀ wo best thing táwọn lè fi gbára wọn lẹ̀, ó ní pé káwọn lé àwọn people yìí. Tó bá jẹ́ pé ìjọba alágbádá tẹ̀ ń ṣe, àwọn colonial master tán colonize yín ló sì ń pa àṣẹ fún yín, tí wọ́n jẹ́ kí country àwọn rójú, tó jẹ́ kí poverty pọ̀ ní country àwọn àti ní Africa. Wọ́n ní má fòkó mi dàlà, ọjọ́ kan lèèyàn ń kọ́. Àwọn people yìí dẹ̀ dìde, wọ́n dẹ̀ overthrow government tó wà ń bẹ̀. Although kò ń ṣe nǹkan téèyàn lè support, pé overthrow government in power kò ń ṣe nǹkan téèyàn lè support. Yes, kò ń ṣe pé mi náà support idea yẹn. But àwọn sójà yìí ń jà fún aráàlú wọn, wọ́n ń jà fún ìlú wọn ni. Then wọ́n dẹ̀ débẹ̀, tó bá jẹ́ pé ẹ̀yin tẹ́ ti colonize wa France, bá yọwọ́ kúrò lọ́rọ̀ wa, tẹ́ ń da country wa rú, ó dá àsí lábẹ́ yín mọ́, a fẹ́ wà independent. Ṣé bá ti gba freedom lọ́wọ́ yín? Kí la tún ní ṣe pẹ̀lú yín mọ́? Kí lẹ tẹ́ ń control resources wa? Go, we don't want to see you again. Wọ́n dẹ̀ bring flag France down, wọ́n bọ̀ nẹ̀. Ṣé any crime wà nínú yẹn ni? Any crime wà nípa àfẹ́ báyọ̀ kan ṣe mọ́ ni? Tí Nàìjíríà bá decide lé ní pé country kan wọn ò pay wa bọ́ ṣe bá wa ṣe, relationship wa ò wà okay. International relationship wa kò wà okay, kò lọ bó ṣe yẹ kó lọ, kò pay wa, àwọn nǹkan tó ń request lọ́dọ̀ wa kò pay wa. Then a lè cut relationship yẹn off, kí kálukú lọ ń lọ ẹ̀. Àwọn the same thing tó ń ṣẹlẹ̀ ní major part of Africa countries nìyẹn, especially in our country Nigeria. The same thing náà ló ń ṣẹlẹ̀. Táwọn tó pẹ̀lú àwọn ní colonial master ever since 1960 tá ti gba independent, wọ́n sì ń bá wa control resources wa. Why? In Nigeria, a ní American military base ní Nigeria, a ní Britain military base ní Nigeria. Ṣé ó yẹ kó happen? Ṣáwọn gbà láò kí Nigeria ní Nigeria military base ní America ni? Ṣé Britain gbà kí Nigeria military base ní England? Kí ló dé táwọn create military base síbí báyìí? Ẹ worst country yẹn to the extent of even àwọn China wọ́n ní police station nínú Nigeria. Why? Tẹ́yìn bá ní jẹgúdú jẹra yín, bó ṣe máa happen nìyẹn. Kò ń ṣe gbogbo country ló lè tolerate nonsense yẹn forever. Nigeria ti tolerate nonsense yẹn. Torí ẹ̀ ní àwọn àkọ́ṣe agitate pé okay, tó bá jẹ́ pé bẹ́ẹ̀ fẹ́ ṣe nìyẹn, let us move out of this country. Tá a bá dá wà, tá a ní constitution wa ò ní fàyè gba àyè jẹgúdú jẹra, especially corruption táwọn people yìí bring to Africa country. Irú ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Buhari tó kúrò ńbẹ̀, how many years? Buhari is 80 something years. Official age
real age Buhari is going to 100 if not more than that. Bọ́lá Ahmed Tinubu kí ni official age ti yín sìn? Kí ni official age yín? Almost 70 something to 80. But real age yín, a mọ̀ pé you are close to 90, or if not above 90. Ẹ̀dẹ̀ ń ṣe ààrẹ orílẹ̀-èdè. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ máa sọ fáwọn youth, ẹ máa sọ fáwọn children pé they are the leader of tomorrow. Where are the leaders of tomorrow when you people that are above 80, 90 years are still in power? Where are the chance for the youth that you are calling leaders of tomorrow when we are a child? Wọ́n máa sọ pé children are the leaders of tomorrow. Ṣé ẹ gbà àwọn children yẹn láyè lénìí? Àwọn children yẹn they are 20 something 30 something years today 40 something years. Ṣé ẹ gbà wọ́n láyè nínú government Nàìjíríà? Ṣé ẹ gbà wọ́n láyè kan rule? Gbogbo àwọn Muhammadu Buhari, Ọbásanjọ́, Tinubu yìí, gbogbo yín lẹ ti ń rule Nàìjíríà at the age of 20s. 20 something years ni gbogbo yín ti wà lẹ ti ń rule Nàìjíríà. To today, all of you about 90 years. 90 years and above, ẹ ṣì wà lórí power yẹn. Ẹ gbé power yẹn lẹ̀ fún àwọn youth láti come in. Gbogbo orú position ministerial level, àwọn youth ló yẹ ká máa rí ń bẹ̀ 30 something 40 something years tó jẹ́ graduate. Àwọn local government chairmans, governors, àwọn youth of 30 something 40 something years, even 20 something years ló yẹ ká máa rí ń bẹ̀ lénìí. Ṣé fún wọn láyè? No. Permit leaders of tomorrow to become a leader today. The leaders, the people you are calling leaders of tomorrow yesterday, today, you are not permitted them to become the leader of today. Not to talk of tomorrow. Now, kí ló ń bà yín lẹ́rù? Ẹ fẹ́ lọ kógun ja Niger. Àwọn kan wá ń dìde normally táwọn northern bá ń dìde tó ń go against pé kẹ́ má kógun ja Niger. Mo reason pẹ̀lú wọn. The reason is this. Niger tẹ́ fẹ́ lọ kógun ja. Majority of northerners tó ń claim Nigeria lẹ́ni, they are from Niger. Majority of Fulani northerners tí gbogbo wọn claim Nigeria lẹ́ni, they are from Niger, they are from Niger. From Niger Republic. They are from Niger Republic. So ẹ wá lọ fẹ́ lọ kógun ja country wọn. Ẹ wá ní kó má dìde gbogbo àwọn north yẹn, kó má dìde, ẹ má kógun ja wọn, ẹ fi wọn sílẹ̀. Mainly because wọ́n mọ̀ pé àwọn èèyàn àwọn lẹ fẹ́ lọ pa. Ẹ mọ̀ bó ṣe rí ni. Kí Nàìjíríà lẹ́ni dìde, kó ló fẹ́ lọ kógun ja rẹ̀ Benin Republic. Ṣáwa ìran ọmọ Yorùbá ṣá máa gbà. Àwa náà máa go against ẹ torí a mọ̀ pé àwọn tó wà ní Benin Republic bó ṣe jórílẹ̀-èdè yẹn, a mọ̀ pé àwọn Yorùbá wa ló pọ̀ jù ń bẹ̀. Benin Republic, a mọ̀ pé ilẹ̀ Yorùbá ni. Ilẹ̀ Yorùbá ni Benin Republic. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, nígbà tá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fúnra rẹ̀ tó ń lọ sí Benin Republic, tó lọ bá wọn celebrate Independence Day wọn ní last month, July. Kí náà fi welcome yín? Bọ́lá Ahmed Tinubu dé. President Arawon welcome ẹ̀. Nígbà tó ń welcome Bọ́lá Ahmed Tinubu, orin wo náà ń kọ fún yín? Yorùbá náà fi ń kọrin fún yín. Ìlú bàtà àti gangan òun náà ń lù tó fi welcome President Bọ́lá Ahmed Tinubu. Láti máa sọ fún yín pé ibi tẹ́ wà yẹn o, ilé lẹ wà. Torí pé àwọn táwọn jẹ́ Kòtónú, Yorùbá làwọn, Benin Republic, ìran Yorùbá làwọn. Yorùbá náà fi welcome yín, ewì Yorùbá náà kọ fún yín, orin Yorùbá náà kọ fún yín, ìyẹn gangan àti bàtà ni wọ́n lù fún yín. Ẹ̀yin àti Talom jókòó, President Talom jókòó. Nígbà tó ń hail President Talom, èdè Yorùbá náà fi ń hail ẹ, èdè Yorùbá náà fi ń kí ewì, wọ́n ṣe ń kọrin fún, náà ń kéwì fún. Ṣé bẹ́ẹ̀ rí President Talom? He was very happy. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, gbà tí Talom bá yín sọ̀rọ̀, ṣé kò ṣe èdè Yorùbá ló ń bá yín sọ ni? So bó ṣe rí nìyẹn, kí Nàìjíríà ló ń fẹ́ lọ kógun ja Benin Republic lẹ́ni, àwa tá a jẹ́ ìran Yorùbá náà máa dìde pé rárá ẹ má kógun jà wọ́n. Torí a mọ̀ pé tẹ́ bá kógun jà wọ́n àwọn èèyàn wa lẹ fẹ́ pa. So bó ṣe rí nìyẹn. So táwọn northern bá dìde pé kẹ́ má kógun ja Niger Republic, mo understand tiwọn. But tá bá ń sọ̀rọ̀, tá bá rọ̀ ìran Yíbò àbí ìran Yorùbá tó ní ẹ má kógun jà wọ́n, orí ẹ̀ ni ò pé. Torí ẹ bá pé ni kò ní sọ pé kẹ́ má jagun. Ẹ lọ jagun. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bó ṣe ń bá yín sọ Ọlọ́run ní jẹ́ kẹ́ gbọ́.
Ọlọ́run ò ní jẹ́ kẹ́ gbọ́ pé kẹ́ má lọ kógun ja Niger Republic. Ẹ̀yin ẹ lọ jagun. Ẹ̀yin ẹ lọ jagun kẹ́ kógun lọ jà wọ́n níwájú, kógun àtẹ̀yìn wá ja ẹ̀yin náà. Torí ẹ mọ̀ nǹkan kan. Ẹ mọ̀ nǹkan kan. Kẹ́ wá mú jáde history Nigeria láti 1960 ti gba independent. Ìjọba alágbádá tó bá ti jagun rí ẹ mú jáde. Ìjọba alágbádá tó bá ti jagun ní Nàìjíríà rí ẹ mú jáde. Ẹ̀yin débẹ̀ ẹ ń bẹ́ ẹ ń ṣe làwùlàwù ẹ ń bẹ́ gan. Civilian government ẹ ń give order fáwọn military àwọn sójà kọ́ ní ìṣó kan lọ́jà. Tó bá dáàrin kan kò ní yé yín mọ́. Kí lẹ̀yin mọ̀? Kí lẹ mọ̀? Tó bá dáàrin kan kò ní yé yín mọ́. Ẹ kógun lọ́jà Benin Republic àwọn àbẹ̀. Ẹ kógun lọ́jà Niger ìyàwó òde ẹ má kógun lọ́jà wọn. Ìran ọmọ Yorùbá àbí ìran Yíbò tó máa sọ pé kẹ́ má kógun lọ́jà Niger Republic. Orí wọn ò pé ní torí wọ́n bá pé wọ́n á jẹ́ kẹ́ lọ. Ẹ̀yin kógun lọ́jà wọn kógun àtẹ̀yìn ja ẹ̀yin náà. Kí lorúkọ bọ̀bọ̀ yìí? Olórí àwọn IPOB leader yìí Biafran Samuel Ekpan. Kí ni Samuel Ekpan sọ? Samuel Ekpan ní ọjọ́ tẹ́ bá ti bẹ̀rẹ̀ war pẹ̀lú Niger Republic ọjọ́ yẹn ni Biafra máa rèsè flag wọn. Ẹ máa rí pé ogun àtẹ̀yìn ní ọjọ́ tẹ̀yìn bá ti bẹ̀rẹ̀ tẹ́ face Niger Republic with war ọjọ́ yẹn ni àwọn táwọn jẹ́ Biafra làwọn máa rèsè flag àwọn gba country àwọn nìyẹn. Ẹ wá rò pé tí Biafra bá na flag wọn àbátá jẹ́ran Yorùbá àwa máa wá káwọ́ sí àwà yàbáyàbí àbá máa fọwọ́ a máa káwọ́ pọ̀yìn a máa wò nígbà tá kì í ṣe dandu. Ẹ̀yin kógun jà wọ́n káwọn Biafra máa rèsè flag wọn wọ́n ṣe ń rèsè flag wọn ní Yorùbá nation náà rèsè flag títí ẹ̀. Ẹ mọ̀ pé ogun tẹ́ lọ kójà àwọn Niger Republic yẹn ní dé bá Nigeria mọ́ to God who made me. Lè dé bá Nigeria as Nigeria mọ́. So torí ẹ̀ àdúrà wa ni pé kẹ́ lọ jagun. Ẹ̀yin lọ bá Niger Republic jagun ṣebí kò ń ṣe Niger ẹ rò pé Niger nìkan lè fẹ́ bá jagun ni Niger nìkan kọ́ lè fẹ́ bá jagun. Ogun tẹ́ fẹ́ lọ kógun jà Niger ẹ fẹ́ kógun jà Guinea náà àṣọ ẹ̀. Ṣé mọ̀ pé military man ló wà ní Guinea òun náà overthrow ni. Kí lorúkọ Muhammadu Damboya òun ni military president head of state òun náà overthrow ní Guinea. Bàbá tó overthrow Guinea yẹn age yẹn sìn he was born in 1980 ọmọ 43 years ni president of Guinea right now tó overthrow ní September 2021 tó overthrow government tó wà ń bẹ̀ September 2021 he was born in 1980 ó ṣe pé 43 years ni. Àwọn youth tó fẹ́ kí ìlú àwọn dá tó fẹ́ kí country àwọn dá àwọn náà take power náà gba power yẹn padà tí àwa táwọn civilians ò bá lè ṣe. Yes wọ́n lo àwọn military personnel láti ṣe. The same thing yẹn fẹ́ kógun jà Mali the same thing tó ṣẹlẹ̀ ní Niger nsìn òun náà ló ṣẹlẹ̀ Mali náà. President Mali Assimi Goïta was 40 years of age. He was born in 1983. Òun náà gbàjọba ní May 2021 ní Mali. Overthrow government tó wà ń bẹ̀ ní May 2021. Lòun náà làwọn náà overthrow. He's 40 years old now. He was born in 1983. Youth lòun náà. Ti Guinea jẹ́ 43 years now. He was born in 1980. The president Mali now tó jẹ́ military president wọn now head of state wọn. He was born in 1983 40 years ni. Ẹ fẹ́ kógun Mali ò nígbà fún yín. Mali máa support Niger. Guinea máa support Niger. Burkina Faso president tóun náà wà ní Burkina Faso nsìn. Kí lorúkọ ẹ̀? Ibrahim Traoré is the youngest president in the world now. Ọmọ 35 years ni. Ọmọ 35 years. He was born in 1988. Ibrahim Traoré, Burkina Faso president, was born in 1988. Ọmọ 35 years ni now. So òun náà nígbà ó máa support Niger. Ilé tó ṣe overthrow Niger nsìn. Abdulrahman Shami. Abdulrahman Tani. Òun ló jẹ́ ọmọ 62 years. A lè sọ pé ó dàgbà. Yes, he was born in 1961. He was born in 1961. Ọmọ 62 years ni. Èwo nínú wọn ló tó ẹ̀yin tẹ́ pera yín lórí ń bíbáyìí.
àtàwọn ministers wa àtàwọn governors àtàwọn àyíntẹ́ president 80 90 bẹ́ẹ̀ ṣe kóra yín jọ nìyẹn. Ẹ rò pé bó ṣe máa lọ nìyẹn? Kò lè lọ bẹ́ẹ̀ forever. Ẹ má wá gbàgbé President Bola Ahmed Tinubu àtẹ̀yìn ECOWAS Niger tẹ́ fẹ́ lọ kógun jà yẹn pé ẹ fẹ́ dá ìjọba yẹn padà fún civilian president tó wà ń bẹ̀ tẹ́lẹ̀. Niger nìkan kọ́ lẹ fẹ́ kógun jà o. Many African country wà lẹ́yìn Niger tó jẹ́ pé àwọn náà sọ pé ó tó gẹ́ káwọn ìjọba ní múnisìn tán pèrè àwọn ní colonial master kọ́ wọ́n máa extort resources àwọn and precise Russia ń bẹ lẹ́yìn wọn. Russia ń bẹ lẹ́yìn wọn. Ẹ lọ wo fídíò oríṣiríṣi tó ti bá Putin, President Putin of Russia, tó ń bá wọn ṣe meeting. Russia ń bẹ lẹ́yìn wọn. Nígbà tágbára America ò ká Russia, tágbára England ò ká Russia, agbára Germany, France, gbogbo wọn tó ń pa wọ́n pọ̀ lé Russia lórí as NATO, tó láwọn jẹ́ NATO, tágbára wọn ò ká Russia. Wọ́n wá fẹ́ máa lo ẹ̀yìn ECOWAS now láti penetrate àwọn Africa country kan tó wà lẹ́yìn Russia, so kẹfì lè face Russia, ṣe lè dá Russia face nígbà tá America gan tí ò lè dá face. Tí àpapọ̀ àfọwọ́jọwọ́pọ̀ America, England, France, Germany and co like that wọ́n pawọ́pọ̀ lórí Russia, agbára wọn ò ká. Ṣé mọ nǹkan tó ń ṣẹlẹ̀ since June, láti June till now, ẹ mọ iye ogun tíjọba àgbáyé ń bá Russia jà tí wọ́n rí defeat. Bó ṣe ń waste equipment wọn, bí Russia ṣe ń waste equipment wọn ló ń waste àwọn sójà wọn. So ara yín náà wá fẹ́ gbà wọlé. Niger kọ́ lẹ fẹ́ bá jà, Russia lẹ fẹ́ bá jà, ságbára yín ká ṣe tó bẹ́ẹ̀. N ta fi ń sọ nìyẹn. Ẹ̀yin ẹ lọ jagun kẹ́ lọ face Niger Republic kógun àtẹ̀yìn wá jà yín. N táwa gbàdúrà nìyẹn torí tẹ̀yin bá ti lọ that will pave way for everybody láti separate, kí Nigeria separate. Biafra will go and Yoruba nation will go. So Ọlọ́run kò ṣe orúkọ tẹ́ fẹ́ make Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ ti make ẹ̀, history tẹ́ fẹ́ make ẹ ti make ẹ̀, bẹ̀tì nǹkan tẹ́ bá wá make ní history tí ò ní parẹ́ láyé, ò ní pé nǹkan tẹ́ ń lé yìí ẹ ti rí orúkọ yín ti wà nù ìwé president Nigeria. Nǹkan tẹ́ bá fi hẹ́ǹdì ẹ̀ kó da torúkọ yín ò ṣe ní parẹ́ láéláé, ò ní pé kẹ́ ẹ jẹ́ kí Nigeria tọwọ́ yín break. Ẹ make history tí ò ní tán láéláé, ẹ jẹ́ kí Nigeria yín tọwọ́ yín kó tọwọ́ yín break. Ẹ jẹ́ káwọn Biafra lọ jẹ́ káwa Yorùbá náà dẹ̀ gba orílẹ̀-èdè wa jẹ́. Ẹ lo power yẹn instead tẹ́ fẹ́ lọ jagun yẹn, ẹ lo power yẹn. Bẹ̀tẹ̀ bá lọ jagun tó bá jẹ́ by force la fapá fi pín. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu orúkọ yín náà ò ní parẹ́ at the same time pé ó torí yín pín. Bẹ̀tẹ̀ a máa mọ̀ pé ẹ finú fẹ́ dọ̀ láti pé ká pín. Ogun àtẹ̀yìn ló jà yín, ó máa wà nínú history, ogun àtẹ̀yìn ló jà yín. Ṣùgbọ́n tẹ́ ẹ bá jẹ́ ká pín gently, peacefully, orúkọ yín ò ní parẹ́ nínú ìwé ìtàn láéláé ní ti dáadáa. Ṣùgbọ́n tẹ́ ẹ bá faramọ́ ká pín peacefully, tẹ́ lọ jagun bì kan tá wá pín orúkọ yín at the same time, ó tún wà nínú ìwé ìtàn, kò ní parẹ́ nídàkejì náà pé Ọlọ́run ló gbàgbára lọ́wọ́ yín, torí Ọlọ́run máa gbàgbára lọ́wọ́ yín tẹ́ ẹ bá ṣe normal tó yẹ kẹ́ ṣe. Ọlọ́run á gbàgbára lọ́wọ́ yín. Confirm ni o. Ìyà ń jẹ gbogbo ọmọ Nàìjíríà, ìyà ń jẹ gbogbo ọmọ Yorùbá, especially àwa tá wà nílé, especially àwa tá wà nínú Nàìjíríà. Tá gba euro, tá gba pounds, tá gba dollar, tó jẹ́ pé náírà tó wà fálúlẹ̀sì yìí náà la fi ń manage. Nígbà tí nǹkan ò tí wọ́n, tí ò lọ sókè tó báyìí, owó yẹn gan tá ń gbà kò tó wa ṣe nǹkan kan, kò tó wa ná. À ń tiraka ní ká tó wá nísìn salary ò dẹ̀ increase. Salary ò increase. Ó sì wà bóyá wà ní. Ó ti di pé ká lọ bíṣẹ́ ká má lè wálé. Ó ti di pé tá bá ti kúrò ńlé ní Monday káwọn ẹbí wa tó rí wa pé ó dalẹ́ Saturday, káwọn ẹbí wa tó fojú kàn wá pa tó padà wálé, ìyàwó àtọmọ kan tó rí wa ó tún dalẹ́ Saturday.
ó tiẹ̀ wá wọ̀ sí ní weekend mi gan yóò tiẹ̀ tún ní wálé torí tó bá calculate owó tó fẹ́ ná owó mọ́tò nìkan àti sọ oúnjẹ àti wàá sọ pé ọmọ fẹ́ sanwó school a lot of tenants àti sọ pé a fẹ́ sanwó ilé kò easy Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò easy rárá kò easy at all láti feed ẹnu èèyàn lásán it's not easy not to talk on pé many of us thousands millions of us are family men kílódé ẹ̀rọ yẹn para ń ní ọmọ Nàìjíríà ara ń ní Yorùbá ẹlógun lókun yìí ẹ rí solution sí nǹkan tó wà nílẹ̀ ẹ tún lè fẹ́ lọ jagun ṣèbá gbàlagbà níyìn àgbáwọ̀ ń báwọ̀ jẹ́ náà sọ àgbáwọ̀ kò ń báwọ̀ jẹ́ òun ni Yorùbá mo sọ ṣebí ìran Yorùbá níyìn ìran Yorùbá wọ́n kún fún ọgbọ́n òye àti làákàyè ìran Yorùbá ìran mi ìran gidi ìran tá kún fún ọgbọ́n tá kún fún òye tá kún fún làákàyè gan tá máa ro nǹkan ká tó ṣe tá máa ro nǹkan ká tó dáwọ́lé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ibo lẹ fi gbogbo eléyìí sí tí ìlú ń bàjẹ́ lórí yín tí country ń bàjẹ́ lórí yín tẹ́ ẹ̀ tí ì rí solution sí tẹ́ wá lẹ fẹ́ lọ jagun ẹ fẹ́ lọ bá country kan jagun à ń kú òǹlé ọ̀sẹ̀ méjì nígbà míì kéèyàn tó padà délé fojú kan ìyàwó àtọmọ ìyẹn ò mí pé àti rí solution sọ̀rọ̀ wa o ìyẹn ò mí pé a ti wà ókè pé bóyá ìwọ̀n fídù ẹ̀ ìyàwó àtọmọ ò fídù ẹ̀ àwọn ọkọ̀ tá à ń ṣiṣẹ́ from on the 1st on the 31st fídù ẹ̀ débi tá fẹ́ sanwó school débi tá fẹ́ sanwó ilé ọmọ àbí débi tá fẹ́ sanwó ilé débi tá fẹ́ sanwó school ọmọ débi téèyàn tiẹ̀ wá fẹ́ ní aṣọ lára at least òṣìṣẹ́ ó yẹ kó ní aṣọ lára òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ tó ń gba owó ó yẹ kó rí aṣọ lọ́rùn ẹ̀ aṣọ ò ṣe kọlù mọ́ pé èèyàn fẹ́ lọ sọ́jà lọ raṣọ sọ́rùn sẹ́ni tí ò jẹun yó ẹni tí ò rón jẹjẹ ló fẹ́ raṣọ sọ́rùn tí ò rówó skul ọmọ tí san pé tó wọlé bẹ́ẹ̀ tó ga Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ wá mọ solution tẹ́ fẹ́ fine sí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ fẹ́ ṣèjọba lé lórí àtọ̀rọ̀ ìran Yorùbá bébí ṣe ń pa wá tó yìí ẹ lè fẹ́ lọ jagun káì where is it ibo ló wà bàbá ibo lẹ fi sí àdẹ̀mọ̀ yín lọ́lọ́gbọ́n àtolóye náà a mọ̀ pé wise now ẹ̀dẹ̀ wà educated kí wá ló ṣẹlẹ̀ àgbà ti dé ara tá à ń sọ nìyẹn àgbà ti dé babalágbà ti dé ni gbà tẹ̀mọ̀ pàgbà ti dé ẹ bá ti má lọ fún president yìí ẹ fáwọn ọ̀dọ́ láyè ẹ jẹ́ kán ṣe é irú yín yẹ kẹ́ jẹ́ bàbá sàlẹ̀ ní gbà tọ́lọ́run ò tí ì pa yín kẹ́ máa àwọn eléyìí tó sì ń ṣiṣẹ́ nínú ọpọlọ yín kẹ́ máa enlight kẹ́ máa fi máa encourage àwọn youth láti ṣe dáadáa ó yẹ kẹ́ máa fi encourage àwọn youth láti ṣe dáadáa ni why ẹ wá ń ba nǹkan jẹ́ gbogbo yín ẹ wá form circle kábà ẹ wá fi ń ba Nàìjíríà jẹ́ ẹ ń kó resources wá jáde lọ́fẹ̀ẹ́ lọ fáwọn colonial master ẹ ń bẹ̀rù kú àbí àbẹ́ ń bẹ̀rù kó má kógun jà yín ogun tẹ́ fẹ́ kó jà yín yẹn ogun yẹn náà ló máa pa yín láṣẹ Ọlọ́run ogun tẹ́ fẹ́ kó jà yín tẹ́ fi di ọ̀dẹ̀ fáwọn colonial master fáwọn Britain ogun tẹ́ fẹ́ kó jà yín tẹ́ fi dọ̀dẹ̀ fún America tó fi ní military base tí America ní military base ní Nàìjíríà tí England ní military base ní Nàìjíríà bẹ́ẹ̀ táwọn ò lè ẹ́fà gbà kẹ́yìn ní kí Nàìjíríà ní military base ní England àbí kọ́ ní military base l'America ogun tẹ́ ń bẹ̀rù ikú tẹ́ ń bẹ̀rù yẹn ikú yẹn náà ló máa pa yín pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ́ fi suffer millions of people òní ò ń sọjọ́ ọ̀rọ̀ òní ìkókí ń sọjọ́ ọ̀rọ̀ mo kàn wá fún yín ní advice ni advice tẹ́mi fẹ́ fún yín òun ni pé ogun tẹ́ fẹ́ lọ jà yẹn táwọn èèyàn bá yín sọ̀rọ̀ yẹn tí gbogbo àwọn northerner àwọn some countries tán bá yín sọ̀rọ̀ àwọn senator tán náà wọ́n ní approve ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kẹ́ gbọ́ Ọlọ́run á jẹ́ kẹ́ lọ jagun yẹn
I'm very sure kẹ́ tó jagun yẹn láàrin oṣù kan Nàìjíríà máa separate Biafra máa dúró lórílẹ̀‐èdè wọn Yorùbá nation máa dúró lórílẹ̀‐èdè wa pẹ̀lú àṣẹ ti Ọlọ́run ní nípa ní agbára kankan tẹ́ máa ṣe lórí nǹkan yẹn tá máa fi lọ tẹ́ bá ní kí ìyà máa jẹ ìran ọmọ Yorùbá Ọlọ́run á bá wa gbéṣẹ́ léyìn lọ́wọ́ ń tẹ́ máa sìn Ọlọ́run gbé léyìn lọ́wọ́ títà wọ́n fi rọ́nà lọ torílẹ̀‐èdè wa máa fi dúró bó ṣe máa rí nìyẹn èmi ò lágbára èmi ò lóògùn o mi ò láfọ̀ṣẹ́ o mi ò sàn kankan sí yín o torí a mọ̀ pé ayé ni yín a mọ̀ pé ẹ ti rìn a mọ̀ pé ẹ ti bẹ́ṣù jẹun ṣùgbọ́n Ọlọ́run tó lágbára ju gbogbo ẹ̀ lọ Ọlọ́run ó bá wa gbéṣẹ́ fún yín tẹ́ ẹ mọ̀ ọ́n táwa ó fi ráyè jáde kó nu Nàìjíríà tí orílẹ̀-èdè Yorùbá ó fi dúró bó ṣe máa rí nìyẹn ní àṣẹ Ọlọ́run mo kí gbogbo ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin ìyá látòrí Professor Banji Akíntóyè bàbá wa Ayílóge olóyè Sunday Igboho Òòṣà gbogbo yín ni mo kí àti gbogbo mídíà pátápátá àti gbogbo ẹ̀yin ìyá wa bàbá wa àti gbogbo yín wà ní diaspora àtàwọn tó wà Nàìjíríà bí gbogbo yín ni mo kí pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ń bẹ̀ mí wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan fún wa TV ṣàlàfíà ni gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ everybody mo really appreciate yín gidi gan fún gbogbo ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ àbí tó fẹ́ send information sí mi nọ́mbà mi ò yí padà lórí WhatsApp ẹ pè mí on WhatsApp ẹ send message sí mi on WhatsApp àbí information tó bá fẹ́ kí n mọ̀ so ẹ dẹ̀ tún lè pè mí on phone call any country tẹ́ bá wà ẹ ṣáà ti háàdì +234 Nigerian code +234 81 86 98 7066 +234 81 86 98 7066 àtẹ̀yìntẹ́ ti mọ nọ́mbà mi náà tí mo fi máa fi ń ṣe prógrámù yìí +234 80 62 08 1434 +234 80 62 08 1434 tẹ́ bá pè mí both phone call WhatsApp call or message fún wa TV òun náà lẹ́ ń bá sọ̀rọ̀ so mò ń padà bọ̀ ẹ ṣé thank you very much ẹ bá mi share program mi ẹ bá mi share ẹ bá mi subscribe ẹ bá mi like ẹ bá mi comment ẹ ṣé gan ẹ ṣé ẹ máa tẹ like ẹ subscribe more ẹ share program mi ẹ bá mi share ẹ like ẹ subscribe to my channel more n tẹ́yin náà lè fi help mi nìyẹn ẹ subscribe to my channel ẹ ṣé gan ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ràn mí lọ́wọ́ náà Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ọwọ́ yín ò ní kan sàlẹ̀ àpò Ọlọ́run á máa gbé yín ga ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ thanks so much mo ń padà bọ̀ fún wa TV.